ẹnìkan tó láṣeyọrí tó ṣe oríire tó là láyé wọ́n bí pé báwo ló ti rìn tọ́rọ̀ ẹ fi rí báyìí kí ló ṣe sí tọ́lọ́run fi ṣàánú ẹ tí àdúrà ẹ fi gbà báyìí ọlọ́run ò ní nǹkan kan tó ń ṣe fọ́lọ́run àmọ́ àlìyáàsù wọ̀tẹ̀ṣẹ́gun ìsọ ìrètí nù àti ìjákànkú òun ìkẹ́ ọlọ́run kò sínú àlámọ̀rí òun kò sínú dictionary òun rárá. Gbogbo ọjọ́ tóun bá ń wá nǹkan láyé tóun bá ń béèrè lọ́dọ̀ ọlọ́run tí ò bá ìdé òun ó takùtọ̀ ọlọ́run lọ́rùn tó òun mọ̀ kó lágbára àti ṣe. Àlìyáàsù fi ìbí nígbà kúkú wà máa ń pọ̀sọ̀ tó rún láàrín kúkú ní àfùkọ́ ìbájú لا ينبت الياس قلب المؤمن الفيض أفاني الياس كفر ومنقصة gbogbo ẹni bá ní ọlọ́run kò yóò ṣe èméjì pẹ̀lú ọlọ́run. Ẹni bá lọ́wọ́ kò gbọ́dọ̀ sí èméjì. Kódà kéèyàn má jẹ́ tí ń sin lọ́run tó bá jó ní èméjì kò ní láṣeyọrí. Ó ń ṣàdúrà ó tún ní ẹlẹ́mì pé ṣàdúrà mi ó gbà ṣá. Ó ń ṣàdúrà ó tún ní pé tí ó gbà ṣá kí ló wọ́n ṣe fún. Kí ló ń ṣe fún? Látọ̀wọ̀ pọ̀ nígbà. Ọba tí ń ṣe ló pè lọ́lẹ̀hùn. Kó fòrò tó bá ti nírú ẹ̀mí bẹ́ẹ̀ ó ti ṣẹ́ bó ti ṣàìmóore pẹ̀lú Ọlọ́run. Wà máa ń kásọ̀ fún wọ́n máa ń kásọ̀ tún minus ló jẹ́ ní personality ẹ̀ ó ń dá ọ̀tọ̀ Ọlọ́run. Tí ń sin lọ́run pẹ̀lú òdodo ìrẹ̀wẹ̀sí ọkàn àbí kò yẹ kí ìsọ̀rètí mú kó ráyè gbìn nǹkan sínú ẹ̀mí. Gbogbo ẹni tí ń bá ń sin lọ́run, gbogbo ẹni bá jòkó tọ lọ́run kò yẹ kí ìrẹ̀wẹ̀sí ọkàn àbí ìsọ ìrètí nù lérí nǹkan. Ìdáwà ń fẹ́ ni pé kí nǹkan ṣe lásìkò táwà fẹ́ ó ṣe àmọ́ Ọlọ́run màsìkò tó dáa fún wa jù tí ó ṣe. إنه لا يأس من روح الله إلا القوم الكافرون. Ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo kì í jákàn kú òmí orí Ọlọ́run. Ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo kì í jákàn kú òmí ìkẹ́ Ọlọ́run. Ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo kì í jákàn pé Ọlọ́run sì lè ṣe oore fún mi mọ́. Èyí tí ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé nínú àwọn ọ̀nà tí oore máa ń gbàdé èyí tó ṣúọ̀lù dá pé 80% nọ́nà tó oore máa ń gbàdé ọ̀nà ìnira ni. Ọ̀nà àdánwò ni. Ọ̀nà àdánwò lọ́rọ̀ náà. Ẹ wo election tá a ṣe kọjá lọ Nàìjíríà lẹ́nu. Ẹ wo president elect wa lẹ́nu èyí tí Ọlọ́run ló mọ iye ọ̀bẹ tó wà lára ẹ̀dá àárọ̀ yìí. Ẹ sì mọ̀ pé ẹni tó wà lọ́nà jíjì kì í gúnni lọ́bẹ̀ ẹni tó súnmọ́ nínú ẹ̀ ní ṣe ní gúnni lọ́bẹ̀. Ẹ wo iye wàhálà tó ṣe kí wọ́n tẹ̀ tó ṣe primary rárá. Àwọn tí ò jẹ́ ojú ẹ pé a fẹ́ bá a dú àwọn gan ni wọ́n kọ́kọ́ jáde. Tó bá wá torí ẹ̀ tí ẹ̀wẹ̀sí ọkọ̀ ti mú pé ara Yísù wọ́n ló ṣe léyìí mi ṣe má kò ní débi tó wà lẹ́nu. Ní àwọn ọlọ́pàá ẹni ọgbọ́dọ̀ òbí náà wọ́n lọ sọ̀rọ̀ ó ní àti ìbùnú ayé. Òní rí nǹkan títí wọ́n bá lọ bẹ́ẹ̀ ńgbà tó tún yá tó tún kọ ká dìbò ẹ tún wo tí federal government fúnra wọn tún ṣe ń lùlù. Ẹ tún wọn gbọ́dọ̀ bá àgbẹ̀wò pamọ́ bá àgbẹ̀wò pamọ́. Irú bẹ́ẹ̀ ó tó mú ní ìṣìṣọ́ tó bá ṣìṣọ́ ń gbà náà ni yóò kà bẹ́ẹ̀ yóò ṣe rí. Ẹ wo àwọn tí wọ́n ń pariwo ń sìn pé interim government làwọn fẹ́ ẹnu kí federal government náà kàn kún àwọn yìí ní lọ́wọ́ ni. Wọ́n lè àtẹ̀yìn àǹfààní ní àzọ̀kọ̀ fún ọ. Gbogbo ọgbà tí orí bá fẹ́ wá gbogbo ọ̀nà tí orí máa ń gbàdé ọ̀nà nira ọ̀nà àdánwò ni. Ẹni bá wá torí àdánwò díẹ̀ tó rí tó padà lọ́nà orí òní jẹ́ tiẹ̀. Wọ́n lè àtẹ̀yìn àǹfààní ní àzọ̀kọ̀
mélòó èèyàn lé ní ẹlòmí ń bẹ tí ń bá ń kọ́ nǹkan àbí ń ka nǹkan àbí wọ́n ń kọ́ ní nǹkan lójijì yóò kàn wípé òun ò lè mọ kíní mọ́ àìní ilé mọ́mọ́ tó sọ ohun ibi tí ó ti kú sọ́nà nìyí. mi ò lè mọ́mọ́ tó ti sọ ohun kò ní sí màmá náà ni. ẹlòmíì torí pé ń wáṣẹ́ kò tètè ríṣẹ́ àìtètè ríṣẹ́ ló fi nígbàgbọ́ pé òun ò lè ríṣẹ́ mọ́ ṣé wá mọ̀ nǹkan ń tá a bá ní lọ́kàn tá a bá ń rò lọ́kàn lẹ́mìí wa àdéhùn tá a bá ní psychologically ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí wa. àdéhùn wa ó ní í ṣe pẹ̀lú ètò ìgbésí wa. ìta ń rò láàmà ṣiṣẹ́ tọ̀ ìta ń rò láàmà ṣiṣẹ́ lé lórí bá a ti wá ṣiṣẹ́ lé lórí yóò máa wá ṣẹ́nu yóò wá dàbí gbà yóò dàbí àdúrà àbí kó dàbí èpè. ọ̀la àbí àtúfọ̀ ìrìnàmí àjọ̀kú fún wọn làálà ọ̀rọ̀ ìkùnrin ní kọ́lé. ẹni bá ní ọlọ́run kì í sọ̀rọ̀ tí nù ní ọlọ́run. ẹni bá ní ọlọ́run kì í jákàn kó bí ìkẹ́ ọlọ́run. la'allallaha yubnika min qalili mélòó ẹni tó dá pé ní pólíbàgì ló gbédé kó lẹ́nu ó ti dẹni tó kọ́lé tó ra mọ́tò fáwọn èèyàn kan máa bí ṣiṣẹ́. ọ̀gbẹ́ láti wà gan ọlọ́wọ́ ra mọ́ ọmọ pé òfin àwọn ìdílé mẹ́rin méjèèjì ní ẹnìkan ní òwúrọ̀ àti ìgbẹ́. wọ́n tẹ̀sùn náà dùrọ̀ bí gẹ̀ẹ́gẹ́ ní ìràkọ́ lóbi ìgbà tí jọba gbogbo ẹ̀dá láyé ìrètí wà fún ipò tó ń kálé wa lópin ìgbà tí pò wa ò bá tí ìdàbí ti ànábì Ayub alayhi salatu wa sallam. tí mo wọ́n bí ìdàbí ànábì Ayub ìfúnṣọ̀ tá a bá bára wa tí ò bá tó ti Ayub jọmọ́ kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe jọmọ́ gbogbo ẹni bá rẹ̀ kan pé àsìkò ti lọ ó ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run kò sí àsìkò ní orí Ọlọ́run kó orí Ọlọ́run bá dé kò màsìkò kò mọ̀gbà kò mọjọ́ kò mọjọ́ orí kò mọ ààyè ibi tí yẹn wà tó sì ti ń ta ó lè má kó ilé ẹgbẹ́ tí kẹrọ ló máa bá ṣebẹ́ tó wà lé ọkọ táwọn èèyàn ti advice títí tí pé a tó bá fọkùnrin ilẹ̀ ò lè bímọ òun náà ti ó fẹ́ lọ tán Ọlọ́run ló dá padà lẹ́yìn ogún ọdún ṣe bọ́kùnrin náà ló padà bímọ fún gbogbo nǹkan ló lásìkò lọ́dọ̀ Ọlọ́run ni. Ibi tá a fọkàn sí pé kò sóore tọ́lọ̀mù bá fẹ́ ṣe ibẹ̀ náà ni ó ti máa mú orí wá bá wa. wala tahunna bí wọ́n bí kẹ̀gbọ́n ìràkọ́ rí. Ọ̀pọ̀ nípa bá ní èròǹgbà láyé ẹ má jẹ́ a máa ron tí ò dá pẹ̀lú Ọlọ́run. wala tahunna bí wọ́n bí kẹ̀gbọ́n ìràkọ́ rí. Ànábì Ayub alayhi salatu wa salam gbogbo bí nǹkan ti ṣe tó gbogbo bí situation yẹn ti rí tó kò jákàn bí àánú Ọlọ́run kò jákàn bí ìkẹ́ Ọlọ́run kò sì ró ẹni tí ò dá pẹ̀lú Ọlọ́run. Ànábì Shaitan la'natullah alayhi jọba ẹ má jẹ́ afọlọ́run lẹ̀ ká má fàdúrà alẹ̀ Ọlọ́run ọba ara ní kò sí in tó bá ṣe ó fi dára ní ọba tí ò ní kọ́sọ́mà. dédé là Ànábì Ayub jòkó Ànábì Ayub alayhi salatu wa sallam bóyá ò gbọ́ ní kẹ̀kẹ́ Ayub olówó ni Ànábì Ọlọ́run gbogbo nǹkan máa ní sábàbí àwọn èèyàn máa ṣiṣẹ́ lẹ̀ fún yàn ẹni tí wọn bá sì ṣe lẹ̀ fún kò pẹ́ jù kó bẹ̀rẹ̀ tiẹ̀. Ànábì Ayub nínú àwọn ẹran tí wà sí bí ọdún 5-6 ń ṣe nípa Ànábì Yakub Ishaq Ànábì Yakub àti Ìsọ̀ ni bàbá fẹ́ ṣàdúrà fún ìyá ló mú kí ní àwọn obìnrin ni bàbá wọn fi ṣàdúrà fún Yakub in tó bí ọ̀tá Ìsọ̀ àti Yakuba tí wọ́n fi jáde láyé nù àmọ́ Ọlọ́run ọba ẹ̀san ni
nínú àwọn àrọ́mọdọ́mọ tí Ìsá wá bí inú ẹni ànábì Ayúbà wà. Àdúrà lókùnrin àná tí Ìsáhákù fẹ́ ṣe fún wọn tí Ìsá ò rí gbà èrè Ayúbà lọ́lọ́run ti wá gbà. Ànábì Ayúbà ṣe owó ní, ó sì ní ọlá, ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó rẹwà. Ṣètánì wá lọ bọ́lọ́hun, ó ní law kana fakira lamma abada Allah. Ó bá dá sí pé ní olùsí ní wọ́n tí wọ́n ìtòrí sí Ọlọ́run. Ó ní Ọlọ́run, ibi tó ráyúbà lówó ló fi ń ṣe ẹ́. Fasallatahu alayya, fílẹ̀ fún mi, jẹ́ ìrámú. Ó rí pé kìí ṣe pé òun kò sí wọn Ọlọ́run. Jẹ́ndọ̀rọ̀, ó rí pé kò ní sí wọn Ọlọ́run máa. Fasallatahu Allah alayhi. Ọlọ́run wá fílẹ̀ fún lóòótọ́. Jọmọ́ má jẹ́ kọ́ta ó ṣáájú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kọ́ta ó ṣáájú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo Ọlọ́run, ànábì ẹni o, kò sì ṣẹ̀ṣẹ̀ ìtánì. Lára àwọn àdánwò tí ṣètánì máa ń mú báwọn ẹni Ọlọ́run àti gbogbo ẹni tí ń bá ń sin Ọlọ́run àti gbogbo ẹni tó ti là kó má lè là mọ́ nǹkan bẹ̀ ni o. Ọlọ́run ní bisimilá lẹ́ẹ̀kan náà gbogbo ọlá ànábì Ayúbà ṣètánì sì sọ náà sí. Gbogbo ẹ̀ sì jóná lẹ́ẹ̀kan náà. Ayúbà ní alhamdulillahi alladhi a'tani wa akhadha minni. Olúbọ́lọ́dọ̀ Ọlọ́run ọba, òun ló mú fún mi, òun náà ló sì dá lọ́wọ́ mi. Tó bá pé ẹni tó ṣe náà nílé alhamdulillah. Lẹ́ẹ̀kan náà, inú ṣètánì bàjẹ́. Ọlọ́run, ó níwọ̀ Ọlọ́run, tẹ́lẹ̀ yóò bá mú, ó ní fún mi ní ìyọ̀ǹda lérí àwọn ọmọ ẹ̀. Omi ní àjá mi lẹ́nu àwọn ọmọ rẹ̀. Ọlọ́run má jẹ́ káyé ó ti bí ọmọ mú wa. Òkè Ọlọ́run tó ṣe fún wa, má jẹ́ kọ́wọ́ ayé ó tẹ̀ wọ́n. Má jẹ́ kọ́wọ́ ọ̀tá ó tẹ̀ wọ́n. Bákan ní Muhammad. Tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀, sábàbí kan ni ó máa ṣẹlẹ̀. Gbogbo ọmọ tá yígbà bí ẹwọ, ó ṣe jẹ́ gbogbo lọ́wọ́ nù pálọ̀ lẹ́ẹ̀kan. Gbogbo ọmọ tá yígbà bí pátá, wọ́n wà nù pálọ̀ lẹ́ẹ̀kan. Àti ìwádìí wọ́n lẹ́nìkan ṣe. Ṣètánì sì ní kí lé wọ́n pa gbogbo wọn. Ṣètánì náà ló tún wá gbé àwọn ìkọ́nú àwọn òṣìṣẹ́ Ayúbà wọ̀ ló lọ ànáǹsì fún Ayúbà pé gbogbo ọmọ ló ti jáde láyé. Ọlọ́run gan ló ní kí wọn náà má sínú wọn. Ayúbà wá dáhùn pé alhamdulillah pé mi ní ò tiẹ̀ sí ń bẹ̀. Ẹnu alhamdulillah tó ṣe pé wọn ò sí ń bẹ̀ ní inú Ṣètánì wá dùn pé ẹ̀hẹ́ bí mo sọ fọ́lọ́run wípé kìí ṣe pé ń sìn torí ìtọ́lọ́run torí ìkẹ́ Ọlọ́run tó wà lára ẹ̀rù. Kí Ṣètánì tó padà dọ́dọ̀ Ọlọ́run ó ti bánú àkọọ́lẹ̀ Ayúbà kọ́lọ́run ti foríjì. Ọlọ́run jẹ́ kí Ṣètánì máa pò fún lórí àlámọ̀rí wa. Ṣètánì wá ní ìwọ Ọlọ́run kó lè mọ̀ pé àní Ayúbà kò sí ẹ́ torí ìwọ Ọlọ́run nítorí tó fún ní fi ń ṣe tẹ́ ń fa ààrẹ dánwò. Láti pé ní gbogbo ọ̀tá wọ̀nyí sábà padà lẹ́yìn èèyàn àfi tí wọ́n bá parun. Ọ̀tá ò ní gbé ìlérí èèyàn àfi tí wọ́n bá tọ́lọ́ gbogbo ẹni tí ronú aburú rò wá Ọlọ́run má ṣe àbá wọn pa wọ́n rẹ́. Kéèyàn máa jákàn níbi ìkẹ́ Ọlọ́run, kéèyàn máa jákàn níbi àánú Ọlọ́run, kéèyàn sọ̀rọ̀ tí nù bá pátá pé àdékiri ni òṣìṣẹ́ máa kó fèrò. Pẹ̀lú gbogbo tí ń ṣe àlẹ́bí Ayúbà yìí, Ayúbà mọ́kàn kú òǹbí ọ̀dọ̀ Ọlọ́run, Ayúbà mọ́kàn kú òǹbí ìkẹ́ Ọlọ́run. Ṣètánì tún wá fi àdánwò, ó fi àìsàn, ó fi kọ́ ànábì Ayúbà. Àtàdé bí pé àdánwò náà, àárẹ̀ náà lágbára. Àárẹ̀ ń débi pé kò sí nǹkan kan mọ́ lára, nǹkan méjì ló ṣẹ́kù lára ànábì Ayúbà, qalbuhu wa lisanuhu. Àwọn tí fi ní lọ́wọ́ àti ọkàn tó gbé àwọn àtàrà tó gbogbo náà nǹkan ló ṣẹ́kù. Gbogbo ara ẹ̀ báyìí, àwọn ìdí oríṣiríṣi. Ìlú ọba, wọ́n máa dúpẹ́ ní gbogbo ọ̀dà. Àmọ́ ńgbà tí àárẹ̀ náà wá fẹ́ mú ẹ̀mí Ayúbà, Ayúbà wá pariwo fọ́lọ́run
وأيوب إذ نادى ربه nǹkan ṣe ọkọ̀ ọlọ́run yẹ ẹni náà ọlọ́run èyí sẹ́yìn àbẹ̀lọ́run ni a képe ni àìfọwọ́lẹ́ràn ayé òṣèré ń lò ní bẹ̀rẹ̀ fún رحمة من عندنا وذكرى للعابدين. Ànábì Àyùbá wá pariwo pé ìwọ Ọlọ́run wọlé mímí ara mímí. Àìní sẹ́yìn àdúrà. Ìwọ Ọlọ́run ara mímí. Wà á ń ta àràkàmàrà àmì. Ìnira òun bó ti pọ̀ tó mo nígbàgbọ́ pé wọ́n nìkan ló lè mú kó. Àní tí situation tiẹ̀ tí ò báyìí tí dàbí ti Àyùbá èyí tó sì dájú ní gbogbo àwọn táwa bí mi ò rò pé nìkan tí tó ńlọ́lọ́run fi kà Ànábì Àyùbá ní wa. Gbogbo àwọn táwa bí àti ìrẹ́ni tó nílà tí tó nílà. Gbogbo owó tí Ànábì Àyùbá ní ó lọ́jọ́ kan. Owó lọ́jọ́ kan. Gbogbo ọmọ ẹ̀ lọ́jọ́ kan. Ọmọ lọ́jọ́ kan. Ọlọ́run tún fa àárẹ̀ kan. Ọlọ́run sì kan ló fẹ́ fi ṣètáàní ló tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run tó kókó wọn. Ó ní wọn Ọlọ́run nìkan ló lè múnira kúrò fún mi. Wa anta arhamur rahimin. Ẹnì kò láàánú tó wọ Ọlọ́run. Kò sí gbogbo kẹ́nikẹ́ni ayé wọ́n ń tọ̀wọ́ Ọlọ́run lẹ́yìn. Kẹ́nikẹ́ni tọ̀wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan náà tọ́lọ́run gbọ́n tí Àyùbá fi kì lẹ́ẹ̀kan náà kò sí kì í ṣe pé lọ bá ń ṣe nǹkan báyìí mọ́. Ọlọ́run pé jìbì ìlà ní pé gbogbo tó bá ń ṣe lọ́wọ́ fílẹ̀. Àyùbá ti pè mí Ọlọ́run lára fastajabna lahu. Ọlọ́run wá jẹ́ pé Àyùbá. Obìnrin tẹ́lẹ̀ náà fún ìwé náà. Èmi tẹ́lẹ̀ ni. Gbọ̀ngàn ṣe fún náà. Àyùbá ní fastajabna lahu. Ọlọ́run fàṣàfùnà máa bí i mìíràn. Ọlọ́run wá ká ó ká gbogbo tí ń ṣe ó ká kúrò. Ọlọ́run báwo ló ti ká kúrò bá Dáúdà. Ọlọ́run ń fi èso méjì kan ó fi rán Jìbìrìlà sí. Àkọ́kọ́ ni pé bó ti jẹ èso náà gbogbo ihò tí ìdí ń gbà wọlé láàrẹ gbogbo ẹ̀ dín lẹ́sẹ̀ kan náà ni. Gbogbo kòkòrò tí ń bẹ láyé ńgbà náà gbogbo wọn ni wọ́n ní ilé lára Ànábì Àyùbá. Lẹ́ẹ̀kan náà tó jẹ èso méjèèjì yìí gbogbo ara òun dín lẹ́ẹ̀kan náà ni. Nígbà tí lè di Jìbìrìlà wá sọ fún Àyùbá ó ní kó fi ẹsẹ̀ òsì ẹ̀ ó fi gbálẹ̀. Lẹ́ẹ̀kan náà tó fi ẹsẹ̀ òsì gbálẹ̀ omi sì yọnu ilẹ̀ náà. Omi yọnu ilẹ̀ lẹ́ẹ̀kan náà. Eléyìí jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan ló ní process láyé. Àwọn pọ́ńpà ni wọ́n jẹ̀mọ́ ẹgbẹ́ ìfọ́nmi. Tí nǹkan bá ń ṣe é ó ní bí ó ti lọ. Ìṣe bọ́lọ́run lágbé pé Ànábì Ọlọ́run fẹ́ wòsàn ẹ̀ process tó fi ṣe ó kọ́kọ́ jẹ nǹkan ó jẹ èso ara sọ dí ó ṣẹ̀ wá ní kó fẹsẹ̀ gbálẹ̀ Ọlọ́run lè wòsàn láì ní kó ṣe nǹkan kan. Ó lágbára pé Àyùbá máa sàn kó sì sàn àmọ́ Ọlọ́run fún ẹ ní protocol. Ọba tó ní protocol lọ́lọ́run. Ó wá fẹ́ ṣe nǹkan ó fẹ́ follow protocol. Ó fẹ́ tẹ̀lé protocol ó wá fẹ́ ṣe nǹkan. Kò ní gba ṣíṣe. Ànábì Àyùbá fẹsẹ̀ gbálẹ̀ lẹ́ẹ̀kan náà lomi jáde oríṣi ìran omi méjì ló jáde. Bárídùn. Mo bọ̀ lẹ́sẹ̀ lóòrùn bárídùn wọ́n ṣàwọ́bẹ̀. Èyí ló fi bẹ̀. Wàhálù oríṣi omi méjì ló jáde omi gbóná àtomi tútù. Omi gbóná omi tútù ló jáde mú lẹ̀ lẹ́ẹ̀kan náà. Àyùbá náà ń wo pé kí ni Jìbìrìlà fẹ́ ṣe. Jìbìrìlà wá ní èyí tó tútù yìí òun ni omi. Mo tútù. Torí tó gbóná yìí gbogbo àwọn àbìlù fi wẹ̀ gbogbo ẹ̀ ní òkú mẹ́. Ìwọ tó ti sọ̀rọ̀ tí mo ń bí orí Ọlọ́run tó ti dákọ̀ọ́kọ́ ń bí ìkẹ́ Ọlọ́run lọ́tà àánú Ọlọ́run bá wá dé ibi ló fẹ́ fojú sí. Ìmọ̀ fẹ́ fojú sí.
Ògún ló fẹ́ dúpẹ́ fún ní Ọbàtálá àbẹ́sù àbí nǹkan kan. Báwo ló ti ẹnu wo ló fi sọ pé alhamdulillah. Ẹ̀yọ́ kó máa jẹ́ wọn náà. Ẹ má ní a máa gbọ́ kankan tí ò dá pẹ̀lú Ọlọ́run. Bàbá ṣe Ibrahim ẹ̀yọ́ wa á lò. Ṣé ìbámu ẹni lẹ́yìn tára Nábì Ayúbà yẹra odidi ọjọ́ mẹ́ta lọ́lọ́run fi ń rọ́jò ní gbogbo àdúgbò gbogbo ayé tó jó òsì rọ́mbò mí ilẹ̀ Ayúbà nìkan lòdì sí ń rọ̀ sí. Ọlọ́run odò tó wá ń rọ̀ góòdì nìkan ní wá ń dárọ̀. Nígbà tó dijọ́ kẹta Jìbìlà bí Ayúbà pé tẹ́lẹ̀ yìí tó Ayúbà ní orin Ọlọ́run yìí tó yàn. Masha Allah. Owó ìgbàlọ́wọ́ kó wá tó lọ́wọ́ gbogbo ọmọ tó lọ káyúbà tó kú láyé Ọlọ́run dá gbogbo ẹ̀ padà fún. Àmọ́ ibi tí mo ń bọ̀ rí ọjọ́ ayé tó rẹ̀rìn fún ẹ láàárọ̀ yóò sunkún jọkàn. Ayé tí rẹ̀rìn fún aláàrọ̀ sunkún jọkàn. Ọtí ẹ̀kẹ́ àyà àmọ̀nùdá wúlò ha bayna nas. Ìgbà tí rẹ̀rìn fún Ọlọ́run ń sunkún fáwọn ẹlòmíì lọ́wọ́. Sí ìṣọ̀dá ṣe ó kọ bẹ́ẹ̀ táwọn kan. Nígbà tó bá fẹ́ rẹ̀rìn ń bò mí náà àfi kó sunkún bò mí. Àsìkò tó ń sunkún àfaradà pẹ̀lú Ọlọ́run ni. Wọ́n bí kan. Gbogbo ìjọ tá a sọ pé Ayúbà lò lérí ààrẹ yìí 18 years nípa. 18 years ló fi gbogbo dúkìá lọ, gbogbo ọlá lọ, gbogbo ọmọ lọ ló tún ṣàárẹ̀. Inú ọdún tó bẹ́ẹ̀ lò láyé ó fi. Tó bá ti pa lọ́run tì tó ti wá nǹkan ẹ̀mí lọ tí kú bá ka mọ́ bẹ̀ ńkọ́. Wà á lámàlú sọ́kútù òbí nàfọ̀sí. Bí a ń nẹ́rì máa fi àmàkì àhàlà. Àwọn onígbà tí mo ṣubú sínú kànga. Ilé náà mo mọ̀ pé èyí tó dùn jù ní omi tá a mú láyé ìsàlẹ̀ ló wà. Wà á lámàlú sọ́kútù òbí nàfọ̀sí. Ìṣubú mi ni ló kọ́ mi lẹ́kọ̀ọ́ bí n bá ṣubú yìí nínú ọ̀pọ̀lọpọ̀ eré ńláńláńlá bí àdánwò ní ti wà. Àwọn orin kan ń bẹ tọ́lọ́run máa ń ṣe fẹ́ dá pé tó oore náà bá dé ẹni tí ò kojú tó kojú kò ní lè dúró tiẹ̀. Ìtọ́ orí kò wọ́n tóbi orí ẹni tí orí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ kò ní lẹ́nu àti sọ̀rọ̀ torí tọ́lọ́run fẹ́ mú ẹ̀dádé nígbà míì àdánwò yóò máa pọ̀jù bó ti yẹ lọ. Àwọn àsìkò tọ́lọ́run dé ní ibi tá a fẹ́ fojú sí òun lójú subhana rabbika. Ẹ máa gbádùn bayanu lẹ́ẹ̀kan náà. Bàbá wa sọ níbi bayanu wa ti bíyàn. Àlékún gbogbo ẹ̀mí, àlékún àlàáfíà.